أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وأنا العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني كبت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميعا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا فخرج على قومه من المحراب وأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من
أهلها مكانا شرقيا واتخذت من دونهم حجابا وأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قال أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستعينه واستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله ولا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت لا يموت وهو على كل شيء قدير. عونك يا رب زدني علما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣọ́ wa ní àti àná tó ṣọ́ wa di òní. Atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa olùkọ́ wa Ànábì wa Muhammad. Ọlọ́run bá wa kẹ́ Ànábì wa Muhammad. Ọlọ́run bá wa gẹ́ Ànábì wa Muhammad. Àmín. Mo kí gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi káàbọ̀ sí ilé ẹ̀kọ́ wa lénìí. Eléyìí ni ẹ̀kọ́ ilé ẹ̀kẹfà, the 6th class, tí a ṣe lórí ìgbésẹ̀ tá à ń gbé láti lè mọ kíkà Al-Qur'an. Gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń sọ fáwọn ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi wípé tí a bá tún parí program yìí ẹ lè rí classes tá à ń ṣe kọ̀ọ̀kan wò lórí YouTube. Ẹ bọ́ sórí YouTube kẹ́ search kẹ́ click lórí subscribe button, then ẹ rí aago kékeré kan lẹ́gbẹ̀ẹ́ bíi bell, ẹ click lórí bell yẹn náà, ìyẹn fún notification, láti lè máa rí notification gbogbo ìgbàkígbà tá a bá ti post àwọn classes wa síbẹ̀. A fẹ́ kó jẹ́ pé kí gbogbo wa kí a jọ máa péjú sínú ilé ẹ̀kọ́ yìí live. Ṣùgbọ́n ẹni tí ó wá jẹ́ pé ibi iṣẹ́ ni ò jẹ́ kán ráyè kọ́ lọ máa wò lórí YouTube, kí wọ́n dẹ̀ máa fún wa ní feedback ibi tí ẹ̀kọ́ náà bá yé wọn dé. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run yóò fi yé wa. Lánàá a bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan tí à ń kọ́ra wa. A ti bẹ̀rẹ̀ sí ní fi àwọn vowel àti ń fi wọ́n sí orí àwọn ọ̀rọ̀. Ẹ má gbàgbé wípé n tí à ń pè ní vowel tá à ń pè ní fáwẹ́lì nínú Arabic, òun ni àwọn n tí a ti fi hàn wá, òun làwọn àmì tí à ń fi sórí gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan, sórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan, àwọn letters kọ̀ọ̀kan. Ẹ rántí pé mo sọ fún wa a ti kọ́ Fatiha, Kesra, Doma, Sukun, Fatihatain, Kesratain, Domatain, Shadda, Madda. Now a dẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ní fi wọ́n sórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Ẹ má gbàgbé pé mo sọ fún wa wípé tí a bá ti rí ọ̀rọ̀ tí Fatiha bá ti wà lórí ẹ̀, orí ọ̀rọ̀ tí Fatiha bá wà lórí ẹ̀, Fatiha a ni Fatiha máa ń jẹ́, a ni Fatiha ó máa jẹ́ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Kesra ni yóò jẹ́ i. Ṣùgbọ́n kí ó lè bá yé wa dáadáa, gbogbo tí a kọ sójú bọ́ọ̀lù yìí á parẹ́. Máa wá ṣe tí à ń pè ní àlàyé fún wa, explanation. Ẹni ká pa ilé rẹ
kí wá lọ bá wa kọ́. Ẹ̀rí nígbà tí mo kọ́ wa ní ìta ń pè ní Arabic vowel Fatiha, Kesra, Doma, Sukun, Fatihatain, Kesratain, Domatain, Shadda, Madda. Naam, mo fẹ́ kẹ́ ẹ kọ ilé ìsílẹ̀. Tó bá jẹ́ pé Fatiha ni a ni a, tó bá jẹ́ Kesra ni i ni, tó bá jẹ́ pé eléyìí ni Doma u lòun ò mọ̀ jẹ́, tó bá jẹ́ pé eléyìí ni a máa ń lo eléyìí yóò jẹ́ o, eléyìí yóò jẹ́ an, àwọn long vowel, eléyìí yóò jẹ́ in, eléyìí yóò jẹ́ eléyìí a máa ń lò láti fi sọ odidi ọ̀rọ̀ kan ṣẹ́dà, a máa ń lo ṣẹ́dà láti fi pín ọ̀rọ̀ kan sí méjì ṣẹ́dà, a máa ń lo eléyìí a máa ń fi fa ọ̀rọ̀ gùn, a máa ń lo eléyìí ẹ máa wo to double a letter. Ok, ẹ jẹ́ kọ́ ní Yorùbá. Sísọ ọ̀rọ̀ kan di méjì, sísọ ọ̀rọ̀ kan di méjì a máa ń lò nígbà tá a bá débẹ̀, ó simple. A kọ́ wa bá ti máa ń sọ odidi ọ̀rọ̀ kan di méjì pẹ̀lú ṣẹ́dà. Eléyìí a fi máa ń fa ọ̀rọ̀ gùn, mọ́dà, mọ́dà a máa ń lò láti fi fa ọ̀rọ̀ gùn, fífa ọ̀rọ̀ gùn. A máa fi fa àwọn àràfin yẹn, a máa ń fi wọ́n lo àwọn yẹn, a máa ń lò wọ́n láti fi fa ọ̀rọ̀ gùn. Now, eléyìí Fatiha tá a bá lò sórí ọ̀rọ̀ yóò jẹ́ a, kìí ṣe a o, a ni a. Eléyìí Kesra i, eléyìí Doma u. Eléyìí Sukun o. Eléyìí ibi tí àwọn eléyìí ni mo pè ní short vowel. Fatiha, Kesra, Doma àti Sukun short vowel ni wọ́n. Ìdí tá a fi ń pè wọ́n short vowel ni pé tá a bá fẹ́ pè wọ́n a máa ń pè wọ́n ní ṣókí. Tá a bá pè alif Fatiha a, tó bá fi tó bá pé Kesra ló wà níbi ọ̀rọ̀ a sọ pé alif Kesra i, tó bá pé Doma ni a ní alif Doma u, ti Sukun alif Fatiha wọ́n Sukun aw. Now, bọ̀ tó bá jẹ́ pé eléyìí ló wà lórí Fatiha a sọ pé alif mọ́dà, ok, a máa pè ní alif Fatihatain. Kí la pè eléyìí, orúkọ eléyìí gangan ló ń jẹ́ Fatihatain àbí? A wá sọ pé mọ̀ pé alif la kọ́kọ́ kọ, alif Fatihatain báyìí wá pè nìyẹn, alif Fatihatain an. Ṣé àwọn pé mo sọ pé fún yín pé an lò wọ́n mọ̀ jẹ́? Tó bá jẹ́ pé Kesratain ni yóò wà ní ìbàyẹ̀, a ní alif Kesratain in. Ó ti yé wa. Ṣé àwọn pé an ò ní Fatihatain, in ní Kesratain. Tẹ́lẹ̀ wá ń kọ́ kí ló máa jẹ́ tó bá pé òun wà òkè ní ó wà báyìí lórí ọ̀rọ̀. A pè ní alif Domatain un. Pé un ni un. Now, so a máa ṣàlàyé gbogbo ẹ̀ fún wa tá a bá ti ń débẹ̀, torí ẹ̀ la ṣe fẹ́ máa mú ní ẹyọ kọ̀ọ̀kan. Mo fẹ́ ká kọ sílẹ̀ kí n tó parẹ́, mo fẹ́ ká kọ sílẹ̀. àti ní a'udhu birrahmani minka in kunta taqiyya. قال إنما أنا رسول ربك
أهب لك غلاما زكيا قالت أني يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا. mo rò pé ẹ ti kọ́ tán. Mo fẹ́ kí rán gbogbo yín létí pé ẹ lọ sórí YouTube, ẹ lọ search fún Worldwide Prayer Family, Worldwide Prayer Family. Ẹ kọ Worldwide yẹn papọ̀, ẹ kọ prayer sọ́tọ̀, ẹ kọ family sọ́tọ̀. Ẹ rí gbogbo àwọn videos tá a ti ń ṣe. Ẹ rí Quran class ní èdè Yorùbá. Ẹ rí class 1, ẹ rí class 2, ẹ rí class 3, ẹ rí class 4, ẹ rí class 5 níbẹ̀. Èyí tá a ti ṣe lánàá àti post ẹ̀ síbẹ̀. Èyí tó jẹ́ class 6 tá à ń ṣe lọ́wọ́ yìí, òun náà wà níbẹ̀ lónìí lágbára Ọlọ́run. A máa post òun náà lénìí fún gbogbo yín tó jẹ́ pé bóyá ẹ ti miss class sẹ́yìn. Ẹ bọ́ sórí YouTube yẹn, ẹ lọ máa wò, but ẹ wàá lọ kílíkì subscribe button, ẹ kílíkì lórí rẹ̀. Ẹ dẹ̀ rí notification button náà, ó dàbí aago báyìí. Ẹ kílíkì lórí rẹ̀ so that yóò máa gbé information wá fún yín lójú ẹsẹ̀ tá a bá ti post nǹkan mìíràn. Ọlọ́run yóò gbà fún wa ní ìgbìyànjú náà, masha Allah. Náà ẹ jẹ́ ká tètè kọ ilé kí a fún fi ẹ jẹ́ ká tètè kọ ilé. Náà ó dá mi lójú pé ẹ ti kọ eléyìí sílẹ̀. Ẹ jẹ́ ká wá continue pẹ̀lú etí a ṣe lánàá pẹ̀lú explanation àwọn àlàyé tí mo ti ṣe fún wa lórí eléyìí. Ó dá mi lójú wípé yóò tún ti yé wa sí i. Ó dá mi lójú pé yóò tún ti yé wa sí i ju tẹ́lẹ̀ lọ, wípé báwo la ṣe máa ń apply àbí báwo la ṣe máa ń mú àwọn ọ̀rọ̀ yẹn tá a fi máa ń so wọ́n papọ̀. Now ẹ jẹ́ kí n wá kọ tá a kọ lánàá. Ṣàpá sọ fún wa pé Fatia, orí Fatia la ṣì wà. Now alif, ba, ta, fa, jim, ha, kha, dal, zal, ra, zain, sin, shin, sad, dod, ta, za, ain, gain, fa, qaf, kaf, lam, mim, nun, waw, ha, ya. Now a wá fi ọmọ sí wọn lórí bá a ṣe lánàá. Fatiha, 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 Fatiha. Naam.
bẹ́ẹ̀ ṣe máa fa àwọn ọmọ sí wọn lórí nìyẹn gẹ́gẹ́ bá a sọ fún wa pé eléyìí yóò máa jẹ́ alif fatiha a, ba fatiha ba, ta fatiha ta, sa fatiha sa, jim fatiha ja, ha fatiha ha, kha fatiha kha, dal fatiha da, zal fatiha za, ra fatiha ra, zain fatiha za, sin fatiha sa, shi fatiha sha, sod fatiha so, dod fatiha do, to fatiha to, zo fatiha zo, ain fatiha a, gain fatiha ga, fa fatiha fa, qaf fatiha qa, kaf fatiha ka, lam fatiha la, mim fatiha ma, nun fatiha na, waw fatiha wa, haw fatiha ha, ayaw fatiha ya. Naam, ẹ wò dáadáa, ó yẹ kẹ́ ẹ ti lè mọ̀ báyìí. Ṣé ẹ gbàgbé wípé mo sọ fún yín pé tá a bá sọ pé alif fatiha a, nǹkan tẹ́ ẹ bá ti pè last nígbà tẹ́ ẹ bá ń spell ẹ̀, ohun tẹ́ ẹ bá pè tó kàn lẹ́nu yín, òun ni yóò jẹ́ ìdáhùn fún ánsà rẹ̀. Alif fatiha a, kí ni nǹkan tó jáde lẹ́nu yín last? A àbí? Ba fatiha ba, kí ló jáde lẹ́nu yín last? Ba. Ta fatiha ta, kí ló máa jáde ńbẹ̀? Ta. Sa fatiha sa, kí ló jáde ńbẹ̀? Sa. Ẹ gbọ́dọ̀ pé dáadáa, ẹ pè é pẹ̀lú ahọ́n yẹn. Sa. Ẹ ní pè ní ta o, ẹ pè ní sa. Ẹ fi eyín, ẹ fi mú ahọ́n yín mọ́lẹ̀. Sa. Jim fatiha ja, ja ja ja. Ha fatiha ha, ha ha. Ẹ mọ̀ mo sọ fún yín pé tẹ́ bá fẹ́ pé ha àwọn eléyìí, màá tún explain ní kinní kan fún yín. Oríṣiríṣi àwọn kinní kan wọ́n sound bí ara wọn, wọ́n jọra wọn ní pípè níbí báyìí. Mo fẹ́ kẹ́ ẹ tètè máa kọ́ kinní sílẹ̀ o, torí màá parẹ́ ní ìsìn. A tún bọ́ sínú tọ́pìkì míì lójú ẹsẹ̀, torí mo mọ̀ pé eléyìí yóò ti yé yín. Nígbà bá ṣe eléyìí, a tún ṣe àwọn nǹkan míì, yóò ti yé yín bẹ́ẹ̀ yẹn. A fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pè wọ́n papọ̀, ká máa join wọn papọ̀, ká máa join wọn papọ̀, ká máa join wọn papọ̀. Mo fẹ́ kẹ́ ẹ fọkàn sí, ẹ fiyè sí, ẹ fẹ̀mí sí, ẹ fara sí. Now, ẹ wò wọ́n bá dáa bẹ́ẹ̀ yẹn, ẹ já kà wọ́n látòkè. Alif fatiha a, ẹ rí wípé in tó jáde lẹ́nu yín kíláàsì òun náà ni a. Ba fatiha ba, in tó jáde lẹ́nu yín náà ni ba. Ta fatiha ta, in tó jáde lẹ́nu yín náà last òun ni ta. Sa fatiha sa, in tó jáde lẹ́nu yín ni sa. Jim fatiha ja, in tó jáde lẹ́nu yín ni ja. Ha fatiha ha, in tó jáde lẹ́nu yín ni ha. Kha fatiha kha, in tó jáde lẹ́nu yín ni kíni? Kha. Dal fatiha da, in tó jáde lẹ́nu yín ni kíni? Da. Zal fatiha za, in tó jáde lẹ́nu yín ni kíni? Za. Ra fatiha ra, in tó jáde lẹ́nu yín ni kíni? Ra. Ra. Ẹ máa ronú sí nǹkan tó bá jáde lẹ́nu yín last. Ra. Zain fatiha za, in tó jáde lẹ́nu yín last ó ní kíni? Za. Sin fatiha sa, in tó jáde lẹ́nu yín last ó ní sa. Shin fatiha sha, ó náà ní sha. Sod fatiha so, ó ní kíni? So. Dod fatiha do, kíni o? Do. To fatiha to, kí ló jáde ńbẹ̀? To. Zo fatiha zo, kí ló jáde ńbẹ̀? Zo. Ain fatiha a, kí ló jáde ńbẹ̀? A. Gain fatiha ga, kí ló jáde ńbẹ̀? Ga. Fa fatiha fa, kí ló jáde ńbẹ̀? Fa. Qaf fatiha qa, kí ló jáde ńbẹ̀? Qa. Kaf fatiha ka, kí ló jáde ńbẹ̀? Ka. Lam fatiha la, kí ló jáde ńbẹ̀? La. Mim fatiha ma, kí ló jáde ńbẹ̀? Ma. Nun fatiha na, kí ló jáde ńbẹ̀? Na. Waw fatiha wa, kí ló jáde ńbẹ̀? Wa. Haw fatiha ha, kí ló jáde ńbẹ̀? Ha. Yaw fatiha ya, kí ló jáde ńbẹ̀? Ya. Kí ló jáde ńbẹ̀? Ya. Ṣó ti yé wa báyìí? Now, yaw fatiha ya, kí ló jáde ńbẹ̀? Ya. Ẹ tún jẹ́ ká tún mọ̀ ọ́, ẹ̀yin ẹ̀ mo fẹ́ kẹ́yìn náà dàkà fúnra yín, ẹ dàkà fúnra yín, ẹ dàkà fúnra yín. Masha Allah. قال كذلك قال ربك هو علي هين
ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا وأجاء المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فنادى من تحتها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا Naam, alhamdulillahi rabbil alamin. Ẹ wá jẹ́ kí a pa ilé rẹ ká wá bọ́ síbi mímọ̀ pé méjì mẹ́ta ẹ̀ papọ̀, mímọ̀ pé àwọn aráàfin méjì mẹ́ta á máa mú wọn papọ̀, á máa so wọn papọ̀. Ṣé ó ti yé wa bẹ́yẹn? Nígbà tá a bá ti lè mọ̀ wípé eléyìí bá a bá ti ẹ̀sìpẹ́ẹ̀lì ẹ̀ mọ́, tá a bá sọ pé alẹ́ Fatiha a ti mọ n tó ń jẹ́ ánsà ẹ̀, òun náà ni kí ni o? Eléyìí máa jẹ́ bá, eléyìí máa jẹ́ tà, eléyìí máa jẹ́ fà, eléyìí máa jẹ́ jà, eléyìí máa jẹ́ ha, eléyìí máa jẹ́ kha, eléyìí máa jẹ́ dà, eléyìí máa jẹ́ za, eléyìí máa jẹ́ rọ, eléyìí máa jẹ́ za, eléyìí máa jẹ́ sa, eléyìí máa jẹ́ ṣà, eléyìí máa jẹ́ sọ, eléyìí máa jẹ́ dọ̀, eléyìí máa jẹ́ tọ̀, eléyìí máa jẹ́ zọ, eléyìí máa jẹ́ eléyìí máa jẹ́ gha, eléyìí máa jẹ́ fà, eléyìí máa jẹ́ ọ, eléyìí máa jẹ́ eléyìí máa jẹ́ là, eléyìí máa jẹ́ mọ̀, eléyìí máa jẹ́ nà, eléyìí máa jẹ́ wà, eléyìí máa jẹ́ ha, eléyìí máa jẹ́ yà. Now, kí n tó lọ kọ́ wa ní àwọn the other side yẹn tí má parí rẹ, àwọn alif, àwọn aráàfin mẹ́fà ni wọ́n jọra wọn, ṣùgbọ́n mo fẹ́ sọ ìyàtọ̀ tó wà láàrin wọn ní pípè kẹ́ ẹ lè bá a pé dáadáa, torí nígbà tí ẹ bá ń ka Quran ẹ lè mọ pé bó ti yẹ kẹ́ ṣe pé. Náà ẹ jẹ́ ká pa ìwélé rẹ. Ó dá mi lójú pé ẹ ń fiyè sí bí mo ṣe ń kọ́ yín. Ẹ wá dákun ẹ̀yin akẹ́kọ̀ọ́ wa, tí nǹkan kan ò bá yé yín ẹ padà tún lọ tún fídíò yìí wò, àti pàápàá ó máa wà lórí YouTube, yóò wà ní orí YouTube kó tó di alẹ́ òní. Ó dàgbà bá ti parí tán sìn ni màá ti bẹ̀rẹ̀ sí ní upload ẹ̀ sórí YouTube. Eléyìí ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà tá a ti ń kọ́ra wa. Ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ wà lórí YouTube lórí Worldwide Prayer Family. Ẹ lọ search níbẹ̀ Worldwide Prayer Family. Ẹ kọ worldwide papọ̀, ẹ kọ prayer lọ́tọ̀, ẹ kọ family lọ́tọ̀. Tẹ́ bá ti search fún ẹ rí wa níbẹ̀. Ẹ kílíkì like, ẹ kílíkì notification, ẹ kílíkì subscription. Anytime tá a bá ti post nǹkan síbẹ̀, ẹ̀yin náà wà lára àwọn èèyàn tí kẹ́ẹ̀dẹ̀ bá wa share rẹ̀ torí YouTube yẹn, ẹ share rẹ̀ sórí wọ́ọ̀lù yín káwọn ẹlòmíràn lè benefit lé lórí. Now, àwọn aráàfin mẹ́fà kan wà wọ́n jọra wọn ní pípé. Àwọn ní alif Fatiha ha Fatiha kha Fatiha kha Naam, ó ní kha Fatiha kha,
fatiha ain fatiha how fatiha à ń pè àràfin kan but ohun ẹ̀kọ́ kan ló máa yọjú à ń pè ní hamzat ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé tẹ́ bá rí inú Quran wọ́n lè fi sí wọ́n lè kọ báyìí wọ́n lè kọ alif báyìí tí wọ́n kọ hamzat sókè tí wọ́n kọ àfi fatia sí òkè wọn ẹ kàn sọ pé alif hamzat fatia a bẹ́ẹ̀ ṣe pé òun nìyẹn ṣé ẹ mọ̀ pé eléyìí nìkan ẹ kàn sọ pé alif fatia a alif hamzat fatia a bẹ́ẹ̀ ṣe pé wọ́n nìyẹn tàkọ́kọ́ tó kọ́kọ́ wà nísàlẹ̀ yẹn lẹ́kọ̀ọ́kọ́ pé alif hamzat fatia alif fatia a alif nìyí alif lásán ni fatia nìyí alif fatia a ba fatia ba. So now ẹ wá jẹ́ ká sọ ìyàtọ̀ tó wà láàrin gbogbo wọn yìí ẹ rí i pé eléyìí máa jẹ́ alif fatia a eléyìí máa jẹ́ ha ha how fatia ha eléyìí máa jẹ́ how fatia ha ha ain ó máa jẹ́ ó máa jẹ́ ó máa jẹ́ eléyìí máa jẹ́ bí ìgbà pé èèyàn dún bíi màálù náà so eléyìí náà lòun náà hamzat so eléyìí yóò jẹ́ eléyìí yóò jẹ́ ha eléyìí yóò jẹ́ ha eléyìí yóò jẹ́ eléyìí yóò jẹ́ eléyìí yóò jẹ́ ṣé ó ti yé wa ìyàtọ̀ tó wà láàrin wọn nìyẹn o ẹ rí i pé wọ́n jọra wọn gan ṣùgbọ́n èyí tó dá wọn yàtọ̀ síra wọn òun náà nítorí pé àwọn bá ti pè wọ́n ló jẹ́ kó yàtọ̀ ọ̀tọ̀ bí a ṣe lo àwọn ahọ́n wa ó jẹ́ kó yàtọ̀ síra wọn. náà lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé lè fúnra wa ẹ tún wá jẹ́ ká bọ́ sí orí mímáa pé àwọn àràfíì ká máa tò wọ́n papọ̀ iṣẹ́ kù fún wa o lẹ́yìn ìgbà tá a bá kò níbi ti fatia a ṣe ti kẹsọ̀rọ̀ a ṣe ti dọ́mà a ṣe ti fatiatain kasọ̀rọ̀tain domatain mọ́dà bá a ṣe máa ń lò wọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ but mo mọ̀ pé èyí gan fúnra yín bí mo ṣe ń kọ́ yín sófà yìí yóò ti yé yín kódà láì tí ì kọ́ yín ní kẹsọ̀rọ̀ ẹ ti mọ̀ pé òkè nígbà tí a bá kọ alif báyìí tá a fi kẹsọ̀rọ̀ sí lábẹ́ alif kẹsọ̀rọ̀ i ṣé ẹ gbàgbé pé kẹsọ̀rọ̀ i lòun ẹ gbàgbé pé fatia a lòun ẹ gbàgbé pé dómọ̀ u lòun so tí n bá sọ pé alif dómọ̀ u kí ni ó jẹ́ yóò jẹ́ u tí n bá ní alif kẹsọ̀rọ̀ i kí ni ó jẹ́ i bá kẹsọ̀rọ̀ b kí ni ó jẹ́ b bá dómọ̀ bu kí ni ó jẹ́ bu now eléyìí yóò yé wa dáadáa now ẹ wá wò báyìí o a wà kọ alif
alif a kọ alif fatia a alif fatia a alif fatia a. Kí ni ó jẹ́? Báwo ni kí ni ìtumọ̀ rẹ̀ ó jẹ́? Alif fatia a ó ní 1, alif fatia a ẹ̀kejì náà kí ló náà a. Alif fatia a kí ni ó jẹ́? A. Ṣé wá níbi kíní kan tá tó gbọ́dọ̀ ṣọ́ra wa o. Bá a ti ń lo ahọ́n wa a ní sọ pé a sọ pé a. Torí pé ṣe mọ̀ pé mo sọ fún yín pé váwẹ́lì tí máa dún jẹ́jẹ́ ni. A ní fàágùn. So yóò jẹ́ a. Ló máa jẹ́. So bá fatia bá kí ni ó jẹ́ o? Bá. Ẹ jẹ́ ká bọ́ síbi tá fatia tá fatia tá. Kí ni ó jẹ́? Tá. Sá fatia sá ńkọ́ kí ni ó jẹ́? Sá fatia sá. Kí ni ó jẹ́? Sá. Ṣàtúndì bẹ́ẹ̀. Now ẹ wá jẹ́ kí a ṣe kinní kan. Mo tún fẹ́ máa mú yín lọ, màá máa mú yín lọ sí ibi tí ó tún advance, màá tún mú yín wálẹ̀ díẹ̀. Now ẹ wá jẹ́ ká mú ká kọ alif fatia a. Kí nìyẹn máa fún wa? A. Now okay, alif fatia a nísàlẹ̀ yìí ká wá kọ bá fatia bá sí lẹ́gbẹ̀ẹ́. Báwo la ṣe máa pè wọ́n papọ̀? Alif fatia a kí ni yóò jẹ́ o? A. Bá fatia bá olótẹ̀lé lẹ́yìn. Bá kí ni ó jẹ́? Aba. Alif fatia a òun lẹ́kọ̀ọ́ kọ́kọ́ sápá bí. Bá fatia bá òun lẹ́kọ̀ọ́ síwájú ẹ̀ yóò jẹ́ kí ni o? Aba. Ẹ jẹ́ ká tún lo ìní. Alif fatia a tá fatia tá. Kí ni ó jẹ́ o? Alif fatia a kí ni ó fún wa? Ata. Alif fatia a yóò jẹ́ a. Tá fatia tá kí ni ó jẹ́? Ta. Yóò fún wa ní ata. Yóò jẹ́ kí ni? Ata. A nílò àwọn ahọ́n bí ọ̀ká máa sọ pé àtá. No, ẹ má jẹ́ kí a change ahọ́n wa sí ọ̀nà ibi tí kò yẹ kí ó bọ́ sí. Ká lò ó bó ṣe yẹ ká ṣe lò ó, ká pè é bó ṣe yẹ ká ṣe pè é. Now ṣe 3-8 ẹ̀kọ́ tí mo ti kọ́kọ́ kọ́ wa. Now ẹ wá jẹ́ kí n kọ́ láti kí n wò bóyá ṣé a ti gẹ̀ẹ́tì ẹ̀ àbí a ti gẹ̀ẹ́tì ẹ̀. Mo fẹ́ ká gbìyànjú ká kọ́. Now a kọ sílẹ̀ alif fatia a, alif fatia a, alif fatia a, bá fatia bá, bá fatia bá, bá fatia bá, tá fatia tá, tá fatia tá, tá fatia tá, and tá fatia tá. Kí ni ó fún wa o?
Tha Fatiha tha. Tha Fatiha tha. Nítorí space wa á jẹ́ kó máa kéré díẹ̀. Tha Fatiha tha. Tha lọ́nà mẹ́ta. Naam. Jim Fatiha ja. Jim Fatiha ja. Jim Fatiha ja. Naam. How Fatiha ha. How Fatiha ha. How Fatiha ha. Kí ló máa jẹ́? Dal Fatiha da. Dal Fatiha da. Dal Fatiha da. Zal Fatiha za. Zal Fatiha za. Zal Fatiha za. Ra Fatiha ra. Ra Fatiha ra. Ra Fatiha ra. Za'in Fatiha za. Za'in Fatiha za. Za'in Fatiha sa. Sin Fatiha sa. Sin Fatiha sa. Sin Fatiha sa. Now, láì kọ́ délẹ̀, ó dá mi lójú wípé ẹ lè kà á láì tiẹ̀ ní pé bóyá mo kọ gbogbo àwọn yòókù. Ẹ ti mọ̀ wípé Alif Fatiha a. Alif Fatiha a. Kí ni yóò fún wa o? Yóò fún wa ní a. Ba Fatiha ba. Ba Fatiha ba. Ba Fatiha ba. Kí ló máa fún wa o? Ba. Ta Fatiha ta. Ta Fatiha ta. Ta Fatiha ta. Kí ló máa fún wa o? Ta. Sa Fatiha sa. Sa Fatiha sa. Sa Fatiha sa. Kí ló máa fún wa o? Sa. Jim Fatiha ja. Jim Fatiha ja. Jim Fatiha ja. Kí ló máa fún wa o? Ja. How Fatiha ha. How Fatiha ha. How Fatiha ha. Kí ni ó fún wa? Ha. Oh, mi kọ ha síbẹ̀. So ẹ jẹ́ á pè ha. How Fatiha ha. How Fatiha ha. How Fatiha ha. Kí ni ó fún wa o? Ha. Dáàlì ńkọ́? Àti ẹ̀ lè kà lórí since tá a fi lè ka alif dé yá o. Naam. Ha. Dal Fatiha da. Dal Fatiha dal. Dal Fatiha da. Kí ni ó fún wa o? Da. Zal Fatiha za. Zal Fatiha za. Zal Fatiha za. Za. Mo fẹ́ fi eléyìí kéde fún gbogbo àwọn tí wọ́n bá máa jẹ́ pé èèbó làwọn gbọ́, especially àwọn ọmọ wa tí wọ́n bá gbọ́ Yorùbá dáadáa, wípé màá bẹ̀rẹ̀ àwọn recording kan sórí YouTube, màá dẹ̀ máa post ẹ̀ sórí Facebook náà, but òun kò ní jẹ́ live class, màá kàn record ẹ̀, màá wá post ẹ̀ sórí YouTube fún àwọn ọmọ wa tí wọ́n bá gbọ́ èdè òyìnbó àtàwọn gbọ́yé èdè Yorùbá. A bẹ̀rẹ̀ sí ní post yẹn náà láìpẹ́ lágbára Ọlọ́run. Ṣùgbọ́n gbogbo àwọn classes tá a ti ṣe láti ìbẹ̀rẹ̀ ó wà lórí YouTube. Ẹ kàn lọ search fún Worldwide Prayer Family lórí YouTube. Ẹ rí gbogbo àwọn ìta ti kọ́ níbẹ̀. Eléyìí ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà tá a ti ṣe. Ẹ like ẹ subscribe fún channels wa lórí YouTube. Ẹ kàn search fún Worldwide Prayer Family. Now, Zal Fatiha za. Zal Fatiha za. Zal Fatiha za. Kí ni ó fún wa o? Za. Ra Fatiha ra. Ra Fatiha ra. Ra Fatiha ra. Kí ló máa fún wa o? Ra. Zain Fatiha za. Zain Fatiha za. Zain Fatiha za. Za. Sin Fatiha sa. Sin Fatiha sa.
sin Fatiha sa kí ló máa fún wa o sa shin Fatiha sha mo ní ká nílò láti kọ gbogbo ẹ̀ tán ká máa kà lórí bẹ́ẹ̀ kí lẹ́yìn sin kí ló kàn shin Fatiha sha shin Fatiha sha shin Fatiha sha sha màá wò pé bóyá ká dáwọ́ dúró mi báyìí torí mo notice pé generator wa tún ti fẹ́ ṣe bó ti máa ń ṣe so ó ti rẹ̀ díẹ̀ but tí màá ṣe ni pé ẹ jẹ́ ká dáwọ́ dúró níbí báyìí lónìí kí n tún lè pe ẹni tí ó máa wá bá wa ṣe ẹ dákun ẹ má bínú so Ọlọ́run yóò gbà ní ìbádà fún wa so mo fẹ́ kí ẹ lọ gbìyànjú ṣùgbọ́n ká tiẹ̀ tó lọ ẹja ka ilé ìdílẹ̀ lẹ́yìn shin tàti kà kí ló kàn lẹ́yìn shin ó kù sod Fatiha sọ sod Fatiha sọ sod Fatiha sọ kí ló máa jẹ́ o sọ dod Fatiha dọ́ dod Fatiha dọ́ dod Fatiha dọ́ dọ́ tọ́ Fatiha tọ́ Fatiha tọ́ Fatiha tọ́ zọ Fatiha zọ Fatiha zọ Fatiha zọ Ain Fatiha Ga'in Fatiha Ga'in Fatiha Ga'in Fatiha ga Fa Fatiha fa Fatiha fa Qaf Fatiha Qaf Fatiha Qaf Fatiha Q Kaf Fatiha Kaf Fatiha Kaf Fatiha Ka Lam Fatiha Lam Fatiha la Mim Fatiha ma Nun Fatiha na Waw Fatiha wa Haw Fatiha ha Yaw Fatiha ya Masha Allah inú mi dùn pẹ̀lú àṣírí ẹ̀kọ́ wa lónìí lágbára Ọlọ́run a tún pàdé ní ọ̀la lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọléke omi nínú àwọn ọ̀rọ̀ ìyànjú tí mo máa ń fi jókòó yé yín ní gbogbo gbà mo fẹ́ kó yé yín pé gbogbo ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ni Ọlọ́run máa ń dánwò ẹ lè máa la àwọn nǹkan kan kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ gbàgbọ́ wípé Ọlọ́run nífẹ̀ẹ́ sí yín ni ló ṣe ń dán yín wò ó fẹ́ mọ̀ bí ẹ ṣe nífẹ̀ẹ́ òun Ọlọ́run ọba náà sí ó mọ̀ nínú ọkàn yín o ṣùgbọ́n ó fẹ́ kẹ́ ẹ fi hàn nínú ìwà nínú ìṣe pé lódodo kò sí tó lè ṣẹlẹ̀ sí ẹ̀yin ní fi Ọlọ́run ọba yín sílẹ̀ ẹ dúró déédéé pẹ̀lú Ọlọ́run ẹ ní sùúrù pẹ̀lú Ọlọ́run ẹ ṣe déédéé ẹ máa wà pẹ̀lú Ọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run Allah kò ní fi ẹnì kankan yín sílẹ̀ àti ìdílé yín Ọlọ́run bá mi wà pẹ̀lú yín insha Allah bi rahmatullah a tún pàdé ní ọ̀la pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run mo kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ma assalam. وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا وإما يطمئن من البشر آدم فكلي إني نذرت للرحمن صوما ولن أكذب اليوم إنسيا فأتت به قومها قالوا يا مريم
وأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا وأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا